àǹtí tẹ̀ ń wò lójú ìwòran yín yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ o, àánú ó ṣe yín púpọ̀ púpọ̀. Wọn ò ní bàbá mọ́, wọn ò ní ìyá mọ́, ṣùgbọ́n béèyàn bá ní ìyá tí ò ní bàbá mọ́ kò jẹ́ tuntun o. Ọ̀pọ̀lọpọ̀ wa náà ni ò ní bàbá àti ìyá mọ́, ṣùgbọ́n ẹni tó ń ṣe wọ́n ó jẹ́ kí a mọ̀ wípé béèyàn ò bá lára téèyàn ò léèyàn nígbà míì a mọ̀ ṣòro. Kìí sì ṣe pé wọn ò léèyàn o, torí pé ọmọ onílé ọlọ́nà ni wọ́n. Nígbà tí wọ́n bá dárúkọ wọn tí wọ́n sì dárúkọ ibi tí wọ́n ti wá, ẹ mọ̀ wípé ọmọ onílé ọlọ́nà ni wọ́n. Kódà ẹ lè mọ̀ pé ṣó wá yẹ kí wọ́n wá jáde síta, ṣùgbọ́n wọn ó sọ fún yín, torí bí ò bá nídìí obìnrin ìjẹ́kúmọ́lú ẹni tí wọ́n ṣe jáde síta. Tí ẹ bá ń wo fọ́nrán fídíò yìí, ẹ dákun ẹ bá wa pín, ẹ share rẹ̀, ẹ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ ní tilé toko. Àǹtí, kí ló kọ yín? Orúkọ mi ni Ọlátẹ́rù Ọlágbègí Ọládùnkẹ́. Ọlátẹ́rù Ọlágbègí Ọládùnkẹ́. Bẹ́ẹ̀ ni sà. Orúkọ ohun ìlú Ọ̀wọ̀ náà ti ń jẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ tàn mọ́ àwọn ọmọ ọba nílùú Ọ̀wọ̀ ni? Bẹ́ẹ̀ ni sà. Titus late ọba Titus Ọlágbègí ló bí dáàdì tèmi, so èmi jẹ́ great grandchild sí ọba Titus Ọlágbègí tó jẹ́ first ọba before kí Fọlágbadé tó jẹ. Kí ló tó ṣẹlẹ̀ sí yín? Wọ́n bí mi pẹ̀lú sickle cell, ṣùgbọ́n ìgbà tí mo wà ní kékeré kò kí ń fi bẹ́ẹ̀ yọ mí lẹ́nu, torí ẹ mọ̀ bọ́mọdé ṣe rí gbà ìjọ̀gbọ̀n ṣe gbogbo ẹ̀, so mi ò kí ń ní feeling. But ìgbà tí ó wá di bí age 11, 12, 13 yẹn ó ti wá affect mi. Ìgbà tí mọ̀ mi gan bí tó ń ṣe mí dé, àwọn náà máa ń gbé pamọ́ fún mi ni kó tó di pé wọ́n kú. Wọn fẹ́ sọ fún mi pé kó má lọ banú mi jẹ́ pẹ̀lú ẹ̀, wọn kì í fẹ́ sọ fún mi. But ìgbà tán wá kú ni àṣírí yẹn wá tú sí mi lọ́wọ́, tí mo wá mọ̀ pé wọ́n fi mí bí sickle cell. Màá máa ní crisis ẹ̀mí. Ìgbà tán tiẹ̀ kú yẹn, àyè yẹn yọ́lẹ̀, mo sick léra kó tó wá di pé mo wá parí ND mi, tí mo wá ní complication tó ń ṣe mí yìí tó ń pè ní avascular necrosis. Femoral bone mi òun ló jẹ́, ó decompose, so wọ́n wá ní wọ́n máa operate ẹ̀ ní kí n tó lè rìn padà. Ṣé bẹ́ẹ̀ ṣe jókòó ìbáyẹ̀ lè rìn? Rárá o. Ẹ dìde ná, mo fẹ́ kí wọ́n gbìyànjú, ẹ dìde ná. Mo fẹ́ káwọn èèyàn ó mọ̀ bóyá ẹ lè rìn lóòótọ́ àbẹ́ ẹ lè rìn. Ẹ mọ́ bínú ẹ tí ẹ ń wò wá lójú òpó yìí, ẹ rí i pé wọ́n fẹ́ gbìyànjú àti dìde. Ohun tó ń ṣe wọ́n ni mo fẹ́ kẹ́ rí yìí o, ẹ dákun. Ohun tó ń ṣe wọ́n, tẹ́ ẹ bá rí wọn nígbà tí wọ́n ń bọ̀ wá sí ibi ìjókòó wọn lẹ́ẹ̀kan kó tó di pé a gbé kámẹ́rà sí wọn lójú, ó nira fún wọn láti dìde, láti wọ́n fẹ́ gbìyànjú àti dìde. Óyá ẹ mọ́ ẹ pẹ̀lẹ́, bó lẹ ṣe feel ẹ pẹ̀lẹ́, ṣé tẹ́ fi ń tì lélẹ́yìí, tẹ́ fi ń rìn lélẹ́yìí, tẹ́ fi ń rìn lélẹ́yìí? Bẹ́ẹ̀ sà. Ẹ jókòó padà, ẹ má rọra, ẹ má bínú. Mo fẹ́ káwọn èèyàn lè rí ni wípé ohun tó ṣe yín kìí ṣe pé ẹ fi ń dán ẹnu. Ẹ má jókòó. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Ẹ ti ń kojú àìsàn yìí láti bí ọdún mélòó báyìí? Ọdún mélòó báyìí? Ọdún keje lélẹ̀. Ọdún keje. Ṣé ẹ tí lọ fún ìtọ́jú ni? Mo lọ fún ìtọ́jú, wọ́n máa ń pé wọ́n ń tọ́jú mi gan-an ló jẹ́ kó sì mọ bí eléyìí. Because mo rí tàwọn ẹgbẹ́ mi tó jọ jẹ́ sickle cell gan tó wọ́ọ̀sì jẹ́ pé èmi gan tán jọ diagnose wa ó ti kú. Ògúnrìndé Tolúlọpẹ́ báyìí mi so rest in perfect peace, wọ́n jọ diagnose wa ni. Níbo ń gbà yẹn? Ní FMC Federal Medical Center Ọ̀wọ̀ Hematology Department. Òun náà ti máa ń ṣe ìtọ́jú àwọn tó bá ti ní sickle cell. Ọ̀dà báyìí ń bo lọ̀rọ̀ dé dúró? Ibi tọ́rọ̀ dé dúró báyìí ni pé wọ́n ní tí n bá fẹ́ ṣe ìtọ́jú àìlera mi dáadáa tó péye, pé torí surgery yóò kí n ṣe surgery tí wọ́n lè máa ṣe lọ ṣe bọ̀, pé ẹ̀kan ni ní 20 years àbí 15 years àbí 10 years, pé kò rí bí inú tán lè ṣe anytime tán tún lè ṣe. Wọ́n lè google lélẹ̀ pé ìlú méjì tó lè ṣe perfectly fún mi pé òun ni India àbí Turkey. Wọ́n dẹ̀ ní tí n bá fẹ́ lọ pé kì í ṣe owó díẹ̀. Dókítà tó pè mí pamọ́ tó sọ fún mi, ó ní professionally, ó ní kò yẹ kó òun sọ nǹkan tóun sọ yìí fún mi, ó ní but ó láàánú mi ṣeun bí mi tún ṣe ní parent, pé torí òun rí effort àwọn
èèyàn mi àtàwọn àbúrò mi bọ́n ṣe máa assist mi tán ràn gbà yí mi ká. ẹni ẹ wá láti ìlú Ọ̀wọ̀ Bẹ́ẹ̀ pé ni ọmọ bàbá kábíyèsí Ọlágbẹ̀gí ọmọ lẹ́jẹ́ ọmọ bandade yín àwọn ẹbí yín kọ́ àwọn kan wọ́n béèrè báyìí o pé ṣe bí àwọn ẹbí yín lówó lọ́wọ́ ṣe bí Ọlágbẹ̀gí òkèrè inú ayé pé kí ló dé tẹ́ ẹ̀ ṣe sáyà wọn. wọ́n lówó tán bá rẹ́dì lé ní pé bóyá wọ́n rí ara wọn 20 people lára wa àwọn family tán bá kóra wọn jọ owó ìkéré nínú owó tán lè raise láàrin ìṣẹ́jú kan láàrin oṣù kan gan níbi tí gbajúmọ̀ wọn dé tí wọ́n ní ọládé ṣùgbọ́n èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o mi ò mọ̀ bóyá bàbá mi ṣe anybody àbí kò ṣe anybody bọ̀ mi ì síbẹ̀ ojú Ọlọ́run tó ṣùgbọ́n wọ́n ti ràn mí lọ́wọ́ nígbà àkọ́kọ́ àwọn náà fún mi ní owó tí mo fi ṣe àkọ́kọ́ yìí nígbà tó ń gbọ́ pé honourable kan fún mi ní 1 million nígbà yẹn FMC ni wọ́n fẹ́ fi 1 million tìrì ṣe ẹsẹ̀ ọ̀hún má nìyẹn dẹ̀ fi 1 million naira sílẹ̀ tó kù 300 àwọn ọ̀rẹ́ mi dẹ̀ ti raise ju 400,000 fún mi nígbà yẹn ṣùgbọ́n FMC àṣerọ́ ni wọ́n ń pa wọn ní surgeon tó lè ṣe operation ọ̀hún nígbà yẹn wọ́n wá refer mi lọ National Orthopedic Hospital Igbobi Lagos pé kí n lọ ṣe operation ọ̀hún bẹ́ẹ̀ gbàtà wá débi bẹ́ẹ̀ price wá change price yẹn wá change kúrò ní 1 million 3 sí 4 million 2 tí bá sọ fún yín pé láàrin òru ọjọ́ yẹn tí mo gba receipt pé owó yẹn ti change sí 4 million 2 pé ká lọ san àárín òru yẹn ní princess kan èèyàn kan ló send 3 million 100 lára àwọn ẹbí yín bẹ́ẹ̀ ni tó kù ní òru ọjọ́ yẹn láago 2 mo rántí mi ò gbàgbé torí mo máa ń record gbogbo nígbà yẹn bẹ́ẹ̀ ni so nígbà tán dẹ̀ fún mi lówó yẹn mo dẹ̀ ṣe ẹsẹ̀ ń Ọlọ́run gba ògo mo ṣe ó wà successful. ipò wo ni ẹsẹ̀ yẹn wá báyìí. ó wá ní infection báyìí wọ́n dẹ̀ ní infection yẹn pé ẹ̀jẹ̀ síkìlà yìí ló máa ń fà á pé blood yẹn tètè ó wà prone sí nǹkan ó tètè máa ń kàṣì àwọn nǹkan bíi bacteria yẹn irú téèyàn bá ń wúkọ́ báyìí mi ò gbọ́dọ̀ súnmọ́ bẹ̀ àbí téèyàn bá ní kàtá tó bá lè sneeze lẹ́ẹ̀mejì before kẹ́ tó tún rí mi náà á bẹ̀rẹ̀ sí ní sneeze so wọ́n á ní ẹ̀jẹ̀ yẹn pé òun ló máa ń fa infection sí anything tó bá ti jẹ́ foreign body lára. nísìnyí kí ni wọ́n á sọ pé ó ṣẹlẹ̀ kí lẹ fẹ́ ṣe. wọ́n máa operate ẹ̀ padà ní pé wọ́n á yọ irin yẹn kúrò wọ́n á drain gbogbo pọ́ọ̀sì tó ti wà nú ẹ̀ wọ́n á tọ́jú ẹ̀ dáadáa wọ́n á rí pé pọ́ọ̀sì òun ti lọ pé infection yẹn ti lọ kúrò ńbẹ̀ wọ́n á ṣẹ̀ wá ṣe tuntun total hip replacement surgery bilateral méjèèjì wọ́n ṣẹ̀ wá ṣe fún mi so wọ́n dẹ̀ ní màá ná $80,000. $80,000. bẹ́ẹ̀ ni sá. tá a bá ṣe sí owó ilẹ̀ wa èlò ló máa jẹ́ báwọn. that's owó lé ní 100 million. bíi 110 million naira. bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni sá. wọ́n ní ẹ̀ ná bẹ́ẹ̀ ni owó ń pọ̀. so Ọlọ́run dẹ̀ tún ràn mí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi ní social media àti gbogbo àwọn tí mo ṣáà ń pa mi ò ṣáà jẹ́ kẹ́nu mi ó bò mo ṣáà ń sọ síta pé nǹkan báyìí ló ń ṣe mí ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ má jẹun kú sínú ilé o inú ilé mo wà mi ò lè ṣe báyìí mi ò lè ṣe bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ mi ò lè jáde ọ̀rẹ́ bá ń jáde mi lè ṣe bí ẹgbẹ́ mi ṣe tẹ́lẹ̀ mọ́ pé kán jọ kán gbà mí là kó tó di pọ́lọ́n wá gbé mi pàdé dókítà kan tó jẹ́ pé òun ló discover oxygen pé kán máa lò fún àwọn sickle cell lóru ní aago 2 pé tí gbogbo body bá ti rest kán máa lò fún wọn pé ó máa prevent irú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi pé ta ni wọ́n ti ń lò fún mi ó máa prevent ẹ kò ní jẹ́ kí irú ọ̀ wáyé. ṣé ara máa ń ròyìn báyìí. bẹ́ẹ̀ ni o egungun kì í ṣe ara o. egungun ló máa ń ròyìn. egungun á dàbí pé wọ́n fàǹdì mi kò mọ bí mo ṣe lè explain ní pains yẹn mi mọ bí mo ṣe lè sọ tá ṣe yí àwọn èèyàn mi ò mọ bí màá ṣe put ẹ egungun kì í ṣe pé ara ń ròyàn egungun á dẹ̀ máa sọ̀yàn èèyàn nílé gbé ní moment yẹn mi á lo 5 days ẹ̀mí 3 days kéèyàn tó lè rí ó lè wú kùsáyà ó lè wú kùsápá ó lè wú kùsẹ́ anywhere. wọ́n wá ní ẹ̀ ná 110 million naira. bẹ́ẹ̀ ni sà dókítà yẹn ló wá ràn mí lọ́wọ́ tó kẹ́ bí ẹ̀jọ́ ẹbí ẹ̀ ló kó jọ o kò ṣe pé ó níbìkan tó ti lọ mú owó o ó ká àwọn ẹbí ẹ̀ jọ dẹ́ta ìbò ni máà nìyẹn àwọn ẹbí ẹ̀ náà wá contribute owó òun because a ní platform tó kó gbogbo àwọn sickle cell sí tán ti ń ṣètọ́jú wa àwọn náà ló fún mi ní oxygen tí mò ń lò nílé lọ́fẹ̀ẹ́ 970,000 àwọn náà sanwó ẹ̀ wọ́n dẹ̀ tún já receipt ẹ̀ mọ́ oxygen yẹn wá fún mi wọ́n wá deliver ẹ̀ fún mi nílé
láti Èkó. Wọ́n tún ra wheelchair náà fún mi ìgbà tí mi lè dìde mọ́ rárá, tí mi lè fi kíní yìí dúró mọ́. nínú 110 million 90 ti wà, bẹ́ẹ̀ ni sà, ó wá kù 20 million bẹ́ẹ̀ ni tẹ̀ ń sà, wá báyìí. bẹ́ẹ̀ ni sà. ṣé àwọn àtórí èmi ò fẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí yín sórí ibi tá a bá lọ là ń kọjú sí. ẹni tẹ́ bá rí ìrànlọ́wọ́ látọwọ́ àwọn ọmọ Nàìjíríà tó ń wò yín báyìí àti gbogbo ènìyàn tó ń wò yín lágbàáyé lórí 20 million tó kù, ẹ wá sọ wípé oṣù yìí lẹ fẹ́ travel, báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ travelling yẹn, ẹ ṣàlàyé fún àwọn èèyàn kan gbọ́ dáadáa. bẹ́ẹ̀ ni dókítà yẹn ló ní pé káwọn send visa invitation sí mi pé torí kíní ti worse, pé infection yẹn ó ti ń spread, pé kó má lọ bàjẹ́ ju eléyìí, kó má lọ di pé ó máa lead sí amputation, pé so kí n tètè wá. Àwọn náà wá send visa invitation sí mi ní last month pé kí n gbé lọ embassy so that wọ́n á lè dá mi lóhùn. So on 30 months báyìí July ní tá wà yìí, embassy ní kí n mú 3 million wá. kí n déètì ní báyìí? Today should be 14 or 15. 15 bẹ́ẹ̀ ó kù 15 July days 2026. bẹ́ẹ̀ ni tí màá fi wá 3 million ń tán fi ní kí n wá san ní embassy so that wọ́n lè process date tí wọ́n á gbé mi lọ, pé ó ti bọ́ sí emergency, so pé tí bá ti lè san kò sí problem, in the next maybe 2 or 3 weeks màá máa lọ sọ́sọ́. ìyẹn lẹ ṣe ń wá 20 million báyìí? bẹ́ẹ̀ ni sà. ẹ dákun èèyàn tí ẹ bá ń wo àǹtí yìí, wọ́n nílò ìrànlọ́wọ́ wa ni o, ẹ dìde àánú fún wọn. a ti ṣe live video fún wọn lọ́sàn-án, ṣùgbọ́n a tún wò pé ká ṣe ìwọ̀nba fídíò yìí ká drop ẹ̀, ìwọ̀nba tí ẹ bá ní ẹ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn. ní lọ́rọ̀ kan ṣá, ìpèníjà sickle cell ní kojú wọn o, tó sì nira fún wọn gan bẹ́ẹ̀ ṣe wò wọ́n o, ìnira wà nínú ara wọn o. wọn kàn, èmi ló sọ fún wọn pé kọ́ mọ́ sùn ẹkún, wọn ò ní bàbá mọ́, wọn ò ní ìyá mọ́, wọn ò ní ẹ̀gbọ́n, wọn ò lábúrò, ṣùgbọ́n wọ́n sì láwọn extended family tó sì jẹ́ pé ọmọ nílé ọmọ lọ́nà ni wọ́n tó ń wá láti ìlú Ọ̀wọ̀. kódà àti ẹ̀gbọ́ wípé wọ́n ní ẹbí gan bínú sí wọn pé wọ́n ṣe wá kọjá sórí social media láti máa tọrọ owó. ṣé kò mọ̀ pé òun rí dínkù ẹbí àwọn ni? ṣùgbọ́n ó ní nígbà tí ìrànlọ́wọ́ ò tètè dìde, àwọn náà ti gbìyànjú làwọn ṣe jáde síta. dákun. ìrora ló tì mí jáde o, ìrora ló tì mí jáde, cause mi ò lè mú mọ́ra mọ́. Mi ò mọ bí mo ṣe fẹ́ ṣàlàyé fún èèyàn tá ń ṣe understand mi. Ìrora yẹn pọ̀ jù gan. Àwọn dókítà mi gan pé wọn ò ní apá ni wọ́n ti ní wọ́n fẹ́ kọ lẹ́tà sí fámílì mi pé kán tiẹ̀ jọ̀ọ́ kán má jẹ́ kí ẹ̀mí mi bọ́ sórí pain, pé tí pain bá ti ń pọ̀ jù ó máa ń weaken vessel ni. ẹ̀dẹ̀lẹ̀ ti kẹ́kọ̀ọ́ jáde. bẹ́ẹ̀ ni sà. ẹni ọdún yìí lẹ̀ṣẹ̀ parí 2026 yìí lẹ̀ṣẹ̀ parí NYSC yín. bẹ́ẹ̀ ni sà, May ni mo parí NYSC. bó ló ṣe wá rọgbọ fún yín gbà tẹ́ ń ṣe NYSC? kò rọgbọ o, mo wà ní HND 1 second semester ìgbà tí operation yẹn bẹ́, tí ẹsẹ̀ yẹn bẹ́ tó bẹ̀rẹ̀ sí ní yọ pus. But mo ti wọ school, ṣé màá padà ni? Mi ò lè padà. ẹ wá parí ẹ̀kọ́ yín. àwọn èèyàn ló dẹ̀ ràn mí lọ́wọ́. Politician kan ló sanwó HND 1 mi. HND 2 mi Ọlọ́run ló mọ bí mo ṣe san. Gbà tí mo tún fẹ́ ṣe project náà, politician ló tún fún mi lówó, àti àǹtí mi àǹtí Bùsọ́lá, ọmọ first born grandmother mi, òun ló fún mi lówó tí mo fi ra súùtù àti bàtà tí mo fi defend. Ọlọ́run ṣàràn mi lọ́wọ́ fún HND yẹn, mo ṣàrọ́kúrọ́kú. Dórí àwọn lecturers mi gan, HOD mi, gbogbo wọn ló máa ń praise mi pé pẹ̀lú bí mo ṣe rí i, mo tún struggle láti wá school. mo rántí pé lọ́dún tó kọjá mo rí yín nínú aṣọ àgùnbánirọ̀. bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni. ẹ pe account number yín, a lè rí àwọn tó fẹ́ ràn yín lọ́wọ́. account number mi ní 30 20 28 82 33. kí n pè lẹ́ẹ̀kan sí náà. account number mi ní 30 20 28 82 33 Polaris Bank. orúkọ olówó à ń bẹ? òun ni àkáǹtì yẹn. orúkọ tó dẹ̀ wá ń bẹ̀ ni Ọlátẹ́rù Ọlágbègé Ọládùnkẹ́ Dámilọ́lá. Ọlátẹ́rù Ọlágbègé Ọládùnkẹ́ Dámilọ́lá. bẹ́ẹ̀ ni. account number yín ni o. bẹ́ẹ̀ ni sà. ẹ mọ̀ pé tẹlòmíì o. 30 20 28 82 33 Polaris Bank. Ọlátẹ́rù Ọlágbègé Ọládùnkẹ́ Dámilọ́lá orúkọ tó wà nínú àkáǹtì. a lè sọ ẹlòmíì lè fẹ́ pe nọ́mbà yín fúnra yín, nọ́mbà tí ẹ ń lò fún nọ́mbà. for confirmation bẹ́ẹ̀ ni 081 46 23 99 84 òun ni nọ́mbà mi, òun náà ni mo tún fi ń ṣe WhatsApp. 081 46 23 99 84 nọ́mbà mi nìyẹn. a ò ní rí dààmú o, a ò ní rí ṣòro o. 20 million naira ni wọ́n ló kù, wọ́n bá tá a bá ní a lè fún wọn ká fi ṣàánú fún wọn.